ó mọ̀mọ́ lágbára o. Kí la á fẹ́ ṣe sọ̀rọ̀ àwọn Fúlàní tó ń da ogbò nǹkan rú báyìí torí Ọlọ́run? Àwọn Fúlàní tún ti ṣáwọn àgbẹ̀ nílùú Ìbàdàn o. Ẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà bó ṣe lọ nìbàdàn. Alh Oriyomi Hamzat wọ́n tún pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀ náà. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ o. Ẹ má bàa fi Gárúbà lẹ̀ ní o. Gárúbà ni Fúlàní tó sá àwọn èèyàn ládàá. Níbo ló ṣe jẹ́? Bó ṣe jẹ́ gan rèé. Àwọn Yorùbá wà nínú oko wọn ń ṣiṣẹ́ lọ. Wọ́n ń gbin àgbàdo nídòó. Wọ́n ń gbin àgbàdo. Ibi tí wọ́n ti ń gbin àgbàdo, Fúlàní dá màálù dé. Fúlàní dẹ̀ ń fi ẹsẹ̀ wú àgbàdo tí wọ́n gbìn. Màálù fẹsẹ̀ wú àgbàdo tí wọ́n gbìn. Èyí tí wọ́n bá lè ṣàjẹ́ ń bẹ̀, wọ́n ń ṣàjẹ́. Àwọn yẹn lé wọn, àwọn yẹn sọ fún Fúlàní pé sóòrí pàṣẹ ń bí ni kí ló tó dá màálù ẹ̀wọ́ bí? Fúlàní ní ilẹ̀ bàbá àwọn lòún wà. Nídòó. Bóyá ẹ̀mọ́ ibi tí wọ́n pè ń dò lẹ́gbẹ̀ẹ́ ológun ẹrú, lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́yẹlé, lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ìbàdàn tí ó jìnnà sí UI táàfi máa lọ ọjọ́ àbí ká máa lọ Wórodù àbí ká máa lọ Dùgbẹ̀ àbí ká máa lọ Mọ́kọ́lá. Fúlàní ní ilẹ̀ bàbá àwọn lòún wà. Ilẹ̀ bàbá rẹ̀. Ìkan nínú àwọn àgbẹ̀ méjì tó wà lóko ó sì súnmọ́ Fúlàní yẹn láti sọ pé lé màálù ẹ padà. Ṣùgbọ́n Fúlàní fàdáyọ ó sì ń sá ẹni tó tẹ̀lé yẹn. Ẹnì kejì náà ó wá rí i pé wọ́n fẹ́ sá ìkejì wọn pa. Ó dìde ó sáré tẹ̀lé wọn láti gbà kejì ẹ̀ lẹ̀. Wọ́n yíjú sí i wọ́n sì ń sá òun náà ládàá. Ṣùgbọ́n wọ́n fẹ́ bẹ́ yẹn lórí ni ó wá fọwọ́ gbà báyìí. Ẹ mọ̀ pé ẹni tí èèyàn méjì bá ń jà tẹ́ bá ti rí i pé wọ́n gé lọ́rùn ọwọ́ báyìí àbí wọ́n gé ń bí ẹ ti mọ̀ pé ibi tó ti ń tàbí wọ́n gé ń bí ibi tó ti ń defend kán mọ́ gé òun lórí ní ló ti náwó báyìí tán ti gé gbogbo ẹ̀ lẹ́ máa rí. Ṣùgbọ́n ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu arákùnrin tí wọ́n sá yẹn ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Abẹ́rẹ́ màá ní ìjọba láti láti wá dógo ní àárọ̀ owó náà sí bẹ́ẹ̀ ní torí ti sọ. Àbá Fúlàní yẹn nínú oko táwọn gbọ́. Torí ìtàárọ̀ bẹ́ẹ̀ àbá nínú oko táwọn gbọ́ lọ́wọ́ wá sọ fún lórí a ti gbin oko yìí kó ẹran kó ń bẹ́ẹ̀. Ọba ní tí bàbá wa lórí ilẹ̀ ní ipe sínú ẹran tó ń kò ní jẹun. Àṣà ní ìkejì sáà lọ́ba bó ti bẹ ní àdálẹ́sẹ̀ nù. Ariwo ẹ̀ tí mo wá gbọ́ pé ó ti sọ̀rọ̀ ládàá ọwọ́ àhọ́ àwa tẹ̀lé tí mo fi tẹ̀lé tí mo ṣubú báyìí ọkàn pàdúrà sí mi náà ní bẹ́ẹ̀ mi mọ́lẹ̀. Ṣé níbi tí wọ́n ti dẹ ẹran rí yẹn tí a ti rẹ́jẹ̀ tó pọ̀ yẹn wọ́n lọ ti ṣubú tán ti bẹ́ẹ̀ mọ́lẹ̀ rẹ̀ ó fẹ́ bẹ́ẹ̀ lórí ni àbí? Wọ́n fẹ́ bẹ́ẹ̀ mi lórí ni. Wọ́n á fọwọ́ bà. Ọwọ́ ẹ̀ rí ibẹ̀ tí fọ́wọ́ picture ibi tó kùn gan yẹn. Yeah, so. Ọfẹ́ bẹ́ẹ̀ lórí ọwọ́ àfọwọ́ gbà á. Fúlàní ní ṣé kò rí pé ilẹ̀ bàbá Fúlàní ń bí Yorùbá pé sílẹ̀ bàbá rẹ̀. Ọ̀rọ̀ burúkú òun ẹ̀rín. Ó ti pẹ́ tí Fúlàní ti ń bá wa gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn apá àbìkan ní Bàràpá àti àwọn apá àbìkan ní Òkè Ògùn. Ó jẹ́ ibi tí ó jẹ́ pé kódà báwọn tí olóṣèlú bá fẹ́ dìbò wọ́n ti mọ̀ pé Fúlàní ló wà ńbẹ̀ táwọn lọ bá. Kódà wọ́n máa ní Fúlàní coordinator. Nígbà ayé bàbá wa Òjò lówó tí wọ́n máa ń kó àwọn èèyàn lọ sí Hajj. Bí tí mi ò bá ní exaggerate over 70% àwọn alálàájì tí wọ́n bá bàbá wa Òjò lówó lọ Fúlàní ni wọ́n. Àwọn Fúlàní yìí jẹ́ alábàáṣepọ̀ wa táàjọ máa ń sọ̀rọ̀ dáadáa táàjọ máa ń ṣe tí a rò wípé èsúró lè pàdídà ó sì mọ ilé ajá ṣùgbọ́n èsúró ti pàdídà ó ń lé ajá o. Àfikọ́ náà máa gbà wá lọ́wọ́ àwọn Fúlàní darandaran yìí. Àwọn pípì ti fẹ́ lé wa tán kó lọ́n ṣàánú wa ni o.